Africa Content TV. Wèrè náà fi ń wo wèrè. Ìrọ̀lẹ́ ń pa. Ta ló ní skúlì lórí bí? Ó yá ẹni tí ó bá fi wèrè wò kó náwó. Ìwọ tó bá fi wèrè tọ́ṣọ̀ ya náwó. Ìṣẹ́ tó wèrè la fi wo wèrè. Ọkọ àti ìyàwó nílé wọn fi wèrè wò. Wèrè náà fi ṣe kí ni? Kí ni wọ́n bá a jà fún? Kó tó jọ yé wa. Kó tó jọ kí ni? Ó jọ yé wa ni. Ọkọ àti ìyàwó nílé wọn náà fi wèrè ṣe kí ni? Lẹ́nu iṣẹ́ wọn fi wèrè ṣe kí ni? Ẹ máa gara yìí. Ó yé wọn tó kà sí mi yẹn pé ó kọ yín pé wèrè náà fi ó yẹ pé ìwọ kan nínú ilé wèrè ló fi ṣe kí ni? Lẹ́nu iṣẹ́ wèrè ló fi ń fà. Lẹ́nu kan tó bá jáde láàárọ̀ wèrè ni. Tó bá wọlé tí ẹlòmíì ó lè má lówó oúnjẹ fílẹ̀ tó bá wọlé báwo máa dàrú ni. Kí ló ṣẹlẹ̀? Dáàbì yín ká ẹ káàbọ̀ ẹ kú bí ẹ kú bí ẹ fún ṣé kò ṣe kíni lára ẹ sọ́dà irọ́ ni o ó gbówó rẹ̀ wá ni o ó ṣe kíni ọkùnrin tó bá ń da wèrè kó lẹ́nu ilé kó náwó pé o wà nínú ilé ìwà tìyàwó ẹ o ò da wèrè kó lẹ́rìí sọ ọ́ bíbà tó yẹ pé o tẹ̀ lò ìwọ tó bá sì lò gbójú ó ti wèrè lọ tó ìwọ tó bá yẹ pé o sọ pé o fi wèrè sí bàbá múkún ayé ni ẹ múkún ayé ṣé lọ ni adómilámù ẹ̀yin tó yẹ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni ìlú yìí sì àwọn èèyàn jẹ́kẹ́ gbádùn lórí rédíò Sòkòtò bí ìró mo ti pàdé yín kílọ̀bù ní ẹgbọ́mọ wa ẹ̀ṣẹ̀ fẹ́ parọ́ ni ọmọ àṣẹnu ọmọ fẹ́ràn jù o àṣẹnu láì àṣẹlẹ̀ láì ẹjọ́ máa parọ́ fún ilẹ̀ láì èmi ò lẹ̀ ní parọ́ láyé mi ò ní parọ́ ọmọ ọdẹ tí ó ti ìlàjú ọmọ àṣẹ tí ó ti jà sí wọn ọmọ àṣẹ tí ó ti ìlàjú ọmọ ọdẹ tí ó ti jà sí wọn èmi ní kọ́rẹ́nsì ọ̀pọ̀lọpọ̀ nìbàdàn wọ́n pé wọlé kọ́rẹ́nsì ọ̀pọ̀lọpọ̀ nìbàdàn wọ́n pé jẹ́rẹ̀ lọ́rọ́ sí ayọ́jọ́ ní sàmọ́kọ̀wé. Adé má ṣe tà lẹ́wà lẹ́wà. Lọ́rọ́ sí ayọ́jọ́ sí sàmọ́kọ̀wé eré ẹjọ́ àwọn aṣèré fún yọ̀ọ́ nípa ẹ̀. Yẹ́nì tí bá lọ sí eré náà, a ní mú sí ìrere. Ó wá yọ̀ sí àlùbáríkà wá dé. Wọ́n ti rí wá tán, wọ́n ti wọ́n wá lélẹ̀, wọ́n ti wọ́n wá nínú ìlú ìjà. Gbogbo yín, ẹ̀sùn ọgbẹ́ wọn, ẹ̀yìn àwọn àṣẹlẹ̀ fún yín. Àwọn náà fún wa lọ́wọ́, aláyọ̀ ní sọ̀rọ̀ sí i. Àwọn ọmọdé rẹ̀ wọ́n ní ìgbàdá sí i. Àwọn ìyàwó wa wọ́n ní ìgbàdá sí i. Àwọn onírúurú ọmọ ní sọ ajá bẹ́ẹ̀ ní ibẹ̀ ni ọmọ òṣèlú bẹ́ẹ̀ wá sí. Inú ọdẹ máa ń sin bàdá yìí bẹ̀rẹ̀ sí wá. Ọmọ
pèsè kankan. Àwọn tàbí tó ẹgbẹ́ àwọn lọ́kẹ̀ yìí. Wọ́n bẹ dá lórúkọ ẹbí tó dénú àwọn ọ̀pọ̀lọpọ̀ ní Ìbàdàn fún ẹ̀sìn lórí sí. Wọ́n ní àwọn aṣèré fún àwọn òṣèré. Wọ́n pa àwọn mẹ́rin ọ̀. Gbogbo nínú rédíò, ẹ̀fọ́ rédíò, tó fẹ́ ní Ìbàdàn, tọ́ńkó, tàbí tó ẹgbẹ́, gbẹ̀yìn ẹ̀ náà nìyí. Àwọn tó ń bẹ̀ níbẹ̀, àwọn alẹ́yìn lámú wọn bẹ̀rẹ̀. Ẹ máa lọ sí ilé fọ́rẹ́ǹsì. Fọ́rẹ́ǹsì ẹ̀fẹ́, ó máa jáde o, ọmọ ṣe é níbẹ̀. Akẹ́kọ̀ọ́ ti sábà, èmi ò fún dáadáa. Àwọn tàbí tó bẹ̀ wí, wọ́n kó wọlé síta. Wọ́n ní báyìí làwọn fẹ́ pè. Ẹ lọ pàpọ̀ sí, ó lọ máa mú wa dáadáa. Ọmọ ṣe é níbẹ̀, ìwà àdáná rí. Ẹ wo, oníyàlè wọn tó bá. Wọ́n rán wa létí Independence Day, Nigeria, 65. Àwọn náà ń ṣe lọ́wọ́ dáhùn fọ́rọ́sì. Wípé sinimọ́ọ̀mì máa gbé ní Nàìjíríà. Ẹ̀yin ìjọba wa ẹ̀jọ̀ ẹ̀ ń gbìyànjú ẹjẹ́ tó Nàìjíríà ṣe ọmọ ṣe níbẹ̀. Àwọn mẹ́ta la gbàjọba lọ́wọ́ ìwé. Ní 1960, àwọn mẹ́ta lọ gbàjọba láwọn òyìnbó táwọn sàtì ìbò. Ìbò bẹ̀rẹ̀ láwùjọ. Bọ́lọ́mọ́jọ. Bọ́lọ́mọ Yorùbá àgbàjọba tó ẹ má fi àjọba Nàìjíríà ọjọ́ tí táwọn ti ṣe Independence Day láwọn sọ̀rọ̀ yẹn ọmọ ṣe nínú ọ̀rọ̀ ẹ̀sìn lórí sí nígbà tó ní èsì mú àwọn tó dá síwájú wọ́n ti sọ káwọn akéde àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ jù nígbà olóṣèlú ní gbogbo àwọn ọmọ ṣe níbẹ̀ àwọn ọmọ sì wọlé bọ́ bẹ́ẹ̀ bí wọ́n tọ́ sí wọ́n ní ẹ̀yìn ìjọba ọmọ ṣe níbẹ̀ ọ̀rẹ́ sí lórí sí.
ẹwà sọ́dọ̀ ọ̀sọ̀rùn. Wèrè láti wo ìlú wa láyé.